Ẹ kú jókòó bàbá. Ó káre. Ẹ jọ̀ọ́ mo ní ìbéèrè kan fún yín ni. Sáwò. Ẹ gbọ́ mélòó ló kó? Ríṣàkì. Kí ló rò débẹ̀ mú? Ẹyọ kan ni. Ẹyọ kan ló. Nígbà tí wọn náà ń bọ̀ látọ̀hún mélòó lọ yàn? Méjì mo yàn bàbá. Jésù. Méjì lọ yàn. Ọjọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ni. Ìtọ́kùnrin àti obìnrin tí wọ́n fi ń sọkọ ara wọn nù. Ọ̀kàrẹ̀. Bó lọ lórí ṣe kọ́? Wọ́n ní ọ̀kan ló kó, méjì lọ yàn. Irú ọmọ bọ́ọ̀lù nítorí Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Tọ́ bàbá ìgbà tó ti wá jẹ pé ọ̀kan ló kó, méjì lọ yàn. Tẹ́ bá ní ìbéèrè mi pọ̀, kí ni tẹ́ fẹ́ràn láti mọ̀ jù? You can be prosecuted for that. Ọyàn. Tí bá gbọ́dọ̀ mi fún yẹn lè mú. Ọmọ gbẹ. Ẹnu mi ti fẹ́ o. Ẹnu ayé nìyẹn o. Mo tóbi pọ̀. Ọ̀kàrẹ̀ wà ọ̀ nílò. Ṣé ò nílò? Ṣé lójú ẹsẹ̀ náà ni? Lójú ẹsẹ̀ náà ni.